tó Elédùmarè ọba ògóògó, ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè, àgbénimọ́dẹ̀yìn àfúnimọ́ṣèrègún, ọba alógúnlọ́lá anílẹ̀yẹ, ọ̀gbọ̀gbọ̀ tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Adúpẹ́ o, adúpẹ́ pé òkun pẹ́ sọ wa di ọjọ́ ìní tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún 2025. Ọpẹ́ ní fọ́lọ́run. Ìbà lọ́wọ́ àwọn ìyá mi àtòróró jẹ́ fún ọ̀gàlántà, ajẹran òró ajẹdọ̀yìn mọ́bì. Ìbà lọ́wọ́ yín o, àti dìmújẹ èèyàn. Ẹ jẹ́ kó ní ó san wá o, kó ní ó tó san wá jà náà lọ. Bẹ́ẹ̀ ni. Bàálà lóògiri òkò bẹ̀lẹ́kùn sunkún òdẹ́rù bẹ̀lẹ́kùn ọba násọ̀rọ̀ tí ò tó dá sí. Ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ṣẹ́jọ́ onímọ̀ sùnmí láàárọ̀ yẹn sọ fún ẹ̀bọ̀rà àti jálátọ̀ pa èso má ṣe wá nílẹ̀ Yorùbá. Àwọn àràn míì ní ọlọ́mọ ṣe, àwa òkè gbogbo tó bá jẹ́ ọ̀tá wa, ọ̀tá ilẹ̀ Yorùbá lọ́mọ ṣe wọ́n ṣìbàlá ṣìbòlò. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ́ alápòkà tó dá lápò orí bẹ́ẹ̀ kò lójú balẹ̀ ilẹ̀ alánú. Ilẹ̀ ìbàlọ́rẹ̀, wọ́n jà ṣe ọ̀tẹ̀, wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀, wọ́n jẹ́ gun ayé, wọ́n jẹ́ ogun alẹ́sẹ̀, wọ́n jà jẹ́ sọ́fẹ̀ àwọn àgbàlagbà, aṣọ ọ̀ka ènìyàn, wọ́n jà bá wọn tẹ́ o. Elédùmarè ó dọ́rẹ̀ o, ó dọ́rẹ̀. A kú atótónu bí ìlú ti rí ẹ̀yin ènìyàn mi. Ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tọ́wọ́ jẹ́ ètò ìbá ti ń tó yín. A kí yín tológun, a kí yín tẹ̀sọ́. Ìdí tó gbé wá ní òwúrọ̀ yìí kò ju lórí ọ̀rọ̀ tá à ń jẹ lẹ́nu tá à ti jẹkúnná. Mo kàn fẹ́ má kàwé kan wá ni, mo fẹ́ kẹ́yìn èèyàn mi kẹ́ rí bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a sọ̀rọ̀ lórí ọ̀wọ́n nìyàn, a sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ wọn nìyàn. Èèyàn wọn ló jẹ́ gbogbo orí bó ṣe rí. Níbi tẹ́ ẹ̀ bá ti rí èèyàn dúró fún yín, ibẹ̀ láti kàdánwò ibi tí ilẹ̀ Yorùbá bá dé yìí. Èèyàn wọn gan. Ewu kan wà nílẹ̀ Yorùbá tó lágbára. Ewu kí lè wu bẹ̀? Òun náà ni pé Yorùbá ẹ̀ tètè gbà lórí ẹ̀mí wọn fún àwọn èèyàn wọn. Yorùbá ẹ̀ tètè gbà. Ara ẹ̀ máa gbà ló mú àwọn ọba yapa kù lọ́dọ̀ àwọn aráàlú. Láàárín àwọn ọba tá à ń sọ yìí náà, àwọn náà ò tún gbà fúnra wọn, ọ̀tá wọn ń bára wọn ṣe. Despite pé wọn ò ṣe taráàlú, àwọn gan ọ̀tá àárín ara wọn làwọn náà tún ṣe. Ṣùgbọ́n ìyẹn ò kan àwa púpọ̀. Eléyìí tó kà wá ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe òye. Arákùnrin kan bẹ, wọ́n ń pè ní Jímọ̀ Tòkèdè. Jímọ̀ Tòkèdè yìí ó láìkì èbó púpọ̀. Èbó níran yìí. Mo rí wípé Yorùbá ò yé sí dáadáa. Tí Yorùbá bá yé bàbá òun sí, ìta ń ṣe orí ẹ̀mí rẹ̀ yóò mọ sunkún sínú ni. Òun ò rí nǹkan tá à ń ṣe bí nǹkan tí ó láṣeyọrí. Wọ́n pè wọ́n ní Doubting Thomas. Kì í ṣe gbogbo yẹn lápè pé kó wá darapọ̀ mọ́ Yorùbá Nation. Pé gbogbo yẹn wérò. Ṣùgbọ́n àwọn tó rí wọn pé tí wọ́n sì nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá wọn, tí wọ́n ní ìfọkàntán.
àwọn la pè pé kí wọ́n wá jẹ́ orúkọ bàbá wọn lórí ilẹ̀ bàbá wọn níbi tí Ọlọ́run dá ìran Yorùbá dé. Àwa ti sìn àdàbí àwọn ará jọ̀hún o, àwọn ti sìn tó wà lórí ilẹ̀ lónìí níbi tí mixture ti ń wà. Mixture ló kọ̀ sí ìrìn àjò yẹn débẹ̀. Tẹ́ bá lọ wo àwọn kan lọ, a sì ráwọn èèyàn tó yẹ pé ìyá wọn tápà ni tó bímọ fún Yorùbá ọkùnrin táwọn ọmọ yẹn gbà tọwọ́ tẹsẹ̀ pé ilẹ̀ bàbá àwọn nílẹ̀ bàbá àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ará àwọn èèyàn tó pé Yíbò ló bí wọn níyá wọn tí wọ́n sì gbà fúnlẹ̀ bàbá wọn. Ará àwọn èèyàn tó pé Fúlàní ló bí wọn tí wọ́n gbà fúnlẹ̀ bàbá wọn. A sì ráwọn èèyàn tó jẹ́ pé ìyá wọn àti bàbá wọn Yorùbá làwọn méjèèjì tọ́mọ wọn ò sì ní gbà fúnlẹ̀ Yorùbá. Ibi tí a ti ní tí àkùdé tí ń wà nínú ilẹ̀ ìran Yorùbá nù. Full-blooded Yorùbá yóò gbógun ti ìran rẹ̀. Àwọn tó jẹ́ pé half Yorùbá half other tribe ni wọ́n gan. Àárín mi inú wọn tó lè tó pé die hard ni tó fọkàn sẹ̀ pé ilẹ̀ Yorùbá ìṣe ó gbọ́dọ̀ kẹsẹ̀ járí. Mo ní sísítà mi kan tí mo ń pè mí láti London. Ó sọ categorically ní fún mi bóyá Amẹ́ríkà dẹ̀ ní ọ London wípé ìyá tó bí àwọn Kogi ló ti wá, Ìgbìrà ni, ṣùgbọ́n bàbá àwọn Yorùbá ni láti Ondo State. Ìgbà tí wọ́n wá bí àwọn, wọ́n bí àwọn sí Ọ̀yọ́. Ó ní gbogbo nǹkan pátá làwọn ní ìyá àwọn ló pe àwọn pé gbogbo nǹkan pátá lẹ gbọ́dọ̀ fi gbà fúnlẹ̀ bàbá yín. Kí ló fà á? Ìṣẹ̀dálẹ̀ ibi tó ti lọ fẹ́yàwó. Wọ́n ka ọkùnrin kún bẹ̀. Obìnrin ibẹ̀ òdúndùn kó yan ọkọ òun jẹ. Ṣùgbọ́n ibi tá a bá ti lọ fẹ́yàwó tó bá jẹ́ pé tó máa ti yan ọkùnrin jẹ ni, ìdúró tó máa dúró nípa àwọn ọmọ ò gbọ́dọ̀ ṣe ti bàbá wọn, tìlú ìyá wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn tó bá bọ́ sínú ìran Yíbò lọ fẹ́ ìyàwó tí máa ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn nù. Wọn ò ní fẹ́ràn Yorùbá, kódà wọn ò ní fẹ́ rí, wọn máa wù wá. Tí Yíbò bá ń describe Yorùbá lójú yín, ẹ fẹ́ lè yọ ìbọn kẹ́pà lórí àwọn onídọ̀tí ilẹ̀ wọn sì wù yín, àwọn tó dọ̀tí ilẹ̀ wọn wù yín, àwọn dẹ̀dẹ̀rìn ẹ̀ ń pè wá lómùgọ̀, ilẹ̀ wa sì wù yín, àwa tá a ní nǹkan tó dá àwa lè lómùgọ̀. Brain tọ́lọ́run fún wa wù yín, ṣùgbọ́n ẹ máa pè wá lómùgọ̀. Tẹ́ ẹ bá wá rírọ ọmọ tó dàgbà sí irú ọwọ́ ìyá bẹ́ẹ̀, yóò hate ìran bàbá rẹ̀. Kò sọgbọ́n, kò ní fẹ́ rí mi bàbá rẹ̀ látàn, torí pé ìyá ní ó brainwash ẹ pé bàbá rẹ̀ ìran wọn gọ̀. Òun náà máa ń fi ojú òmùgọ̀ wo bí irú Davido yẹn sìn. Kẹ́ mọ́ expect irú Davido kó mọ́ ṣe sí pàtì Yorùbá. Tẹ́ ẹ bá rí gbogbo àwọn tí ń jọ ń kọ́ wọ́ọ́rìn ẹ̀ rí pé Yíbò ló bá lọ. Ibẹ̀ nìyẹ́ ìyá tó bí bàbá rẹ̀ ibẹ̀ ni. So irú Davido yẹn tiẹ̀ light blood ló ní fún Yorùbá. Ó jẹ́nà gan. Inú mi dẹ̀ dùn, ìran Yorùbá yìí ṣẹ́ran tí máa tọrọ jẹ. Àwọn èèyàn náà fi sórí ọwọ́ ẹ̀ ni. Ẹ rí rí káwọn Yorùbá máa ṣe kankan máa dárúkọ ẹ̀. Àwọn Yíbò ni ó jọ wọ́n lójú bó ṣe jẹ́ ọ̀dọ̀ wọn. Àwa sì ní irú àwọn tó ju Davido lọ pass 1 billion táàrí tí wọ́n rò. Àwọn half blood yẹn ọ̀rọ̀ wọn bá wá láàárọ̀ yìí. Ọkùnrin kan wá bẹ tí máa wá sórí kọ́mẹ́ǹtì mi, máa wo fídíò mi gan, ṣùgbọ́n always yóò máa sọ nǹkan tó negative sí nǹkan tí mò ń sọ. Kò bí mi nínú. Ọ̀rọ̀ Yorùbá nation ni máa ń takù mi lé lórí always. Jimoh Tòkèdè lórúkọ rẹ̀ ń jẹ́. Jimoh Tòkèdè. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin followers mi kẹ́ ẹ mẹ́ni tí mò ń sọ yìí. Ẹ lọ wo kọ́mẹ́ǹtì tá a ṣe lánàá, ẹ lọ wò délẹ̀, ẹ rí ibi tó ti sọ̀rọ̀ ń bẹ̀. Òun náà dẹ̀ ti mọ bí mo ṣe máa ń treat ọ̀rọ̀ tó bá sọ, màá gbé sẹ́gbẹ̀ẹ́.
ẹlòmíì tẹ́ bá lọ ọ̀nà Ọ̀yọ́ òun ó mórí lọ́nà Kwara, ọ̀rọ̀ ẹ̀ ò yé èèyàn. À ń sọ̀rọ̀ nípa reaction ọba lórí ọ̀rọ̀ visiting olóyè Sunday Igboho. A sọ pé tó bá sọ ò dáa, ṣùgbọ́n ibi tó bá gbé wa lọ làwa ò láìkì. A jẹ́ sọ pé tó bá sọ ò dáa, ṣùgbọ́n ibi tó bá gbé wa lọ àfẹ́ bẹ́ẹ̀. Ó sì nídìí tá a fi fẹ́ bẹ́ẹ̀. Òun nídìí tá a fi fẹ́ bẹ́ẹ̀. Orí àga ọlá lọba wà. Àwa làwọn abẹ́tò lu ọ̀ṣètò torí ọjọ́ ọ̀la tiwa. Àwa ò sọ̀rọ̀ tòní. Ìrìn àjò òní lọba rìn lọ́wọ́ ọba òrìn ìrìn àjò ọ̀la. Àwa ọmọ ìlú tá a jẹ́ ọmọ kéékèèké là ń struggle bọ́ọ̀lù ilẹ̀ bàbá wọn ṣe dá. Nígbà tí àwọn Ògèdèǹgbé agbógungbòrò nílẹ̀ Ìjẹ̀ṣà, àwọn bàbá wa arímọ̀rò, àwọn kí lórúkọ àwọn akọni yìí, Fábùnmi Òkèmẹ̀sí, àwọn Fábọ́rọ̀, gbogbo àwọn alágbára tó wá láti ilẹ̀ Ìjẹ̀ṣà Èkìtì tí wọ́n jà lójú ogun Èkìtì parapọ̀, àti àwọn bàbá wa látòde Ìbàdàn tí gbogbo wọn kọ́ wọn rìn lọ jagun yẹn lọ́dún 1886. Ẹ lọ wo èjì tí wọ́n fi jà fúnlẹ̀ bàbá wọn. Èjì tí wọ́n fi jà. Eléyìí tó dàgbà jù nínú wọn ló wọ 50. Pé àgbàlagbà nù wa rèé láàmú rí 50. Ọ̀pọ̀lọpọ̀ wọn 30, 40 náà fi fa àdìgbọ̀n yẹn. 30, 40 náà fi fa àdìgbọ̀n yẹn. Ẹ lọ wo ìgbà tí Nàìjíríà tá a dúró sínú rẹ̀ yìí, ẹ lọ wo ìgbà tó bẹ̀rẹ̀. Àwọn tí wọ́n tán ṣáájú ńgbà náà, ẹni tó dàgbà jù nínú wọn ló wà 40 something. Púpọ̀ nínú wọn ní 20. Nígbà tí Tafawa Balewa fi tukọ̀ orílẹ̀-èdè yìí 30 something ló bẹ̀rẹ̀. Gawon 20 something. Gbogbo wọn àwọn Awólọ́wọ̀ kí ni èjì wọn gbà yín, gbogbo àwọn Àtíkù kí ni èjì wọn ní yíyà tá à ń sọ̀rọ̀ yìí, tí wọ́n tukọ̀ orílẹ̀-èdè yìí kí ni èjì gbogbo wọn. They were young then. Ó túmọ̀ sí pé kì í sọ́ba àbí ìjòyè àbí àwọn àgbàlú ló ní ń tò ìlú ìbò látẹ̀yìn. Lókàlùkù ti ń challenge tá máa rí nǹkan tí ò dá láàrin ìlú pé eléyìí kò sún ọ̀bọ eré tí wọ́n gbé náà wojú wọn. Nígbà tí wọ́n fi tó ilẹ̀ Yorùbá padà ní 1886 tí ogun abẹ́lé tó yẹ kó tí ì pẹ́ jù lágbàáyé ní ogun abẹ́lé tó wáyé ní 1886 tí Yorùbá jà, kò tí ì sí inú history mankind. Ẹ lọ bèrè ogun tó lò 16 years, ogun abẹ́lé 16 good years. 16 good years civil war tó ti wáyé lágbàáyé tó lò ọdún 16. Òun ni ogun 1886, ogun Èkìtì parapọ̀. Ẹ wo èjì tá bàbá wa fi jà. Kẹ́nìkan sọ pé bóun ti Yorùbá ti jẹ́. Wọ́n mú bàbá rẹ̀ lẹ́rú, wọ́n pa ìyá rẹ̀ lójú rẹ̀, wọ́n mú bàbá rẹ̀ lẹ́rú. Ọ̀wọ́n sọ pásìkò jàre ètò. Jimoh Tokede mo ń bá wí o. Jimoh Tokede. Ọ̀wọ́n á expect constitution kan tí ó fún ọ ní referendum. Ṣé constitution Nàìjíríà fẹ́ ṣàgbà constitution ayé ni? Èyí lè ti UN ṣe. Ẹ mọ̀ pé any constitution tó bá wá láti UN, constitution ayé ni. Wọ́n ní lágbàáyé wọ́n sọ pé anybody tó bá ṣe tán àti fi country tó bá wà presently lẹ̀ bóyá nítorí pé wọ́n fẹ̀tọ́ rẹ̀ dùn àbí nǹkan kan ò tẹ́ lọ́rùn ó lè lọ. Kò dẹ̀ sí òfin tó mú ẹni náà pé ó ṣe declare rẹ̀ bóun ò ṣe mọ́. Ìwọ wọn bá mi wí pé nínú constitution Nàìjíríà ò bá kí referendum, kí wọ́n lọ́kàn mi pẹ̀lú Nigerian constitution tó jẹ́ pé ojoojúmọ́ lẹ́ ń gbé káàkiri tẹ́yìn yẹ̀ wò, tẹ́yìn yọ orí rẹ̀, yọ mú, yọ dídì, tẹ́ ń gbá lórí gbá lọ́rùn.
kí ló kàn mí pẹ̀lú ẹ̀. tí nǹkan ò bá yé yín ẹ máa béèrè, tẹ́yìn ò bá ṣe tán ẹ má dá sáwọ ẹ̀fà wálẹ̀, ẹ fi wálẹ̀, ẹ má pàrọwà burúkú sí mi mọ́. mo ti wọ́ọ̀nù yín severally. àwọn àrọwà tí ò ní fún mi lọ́jọ́ iwájú rere, tí ì ní rí nǹkan lẹ̀ fílẹ̀ fáwọn ọmọ mi, ẹ má pa fún mi mọ́, ẹ má pa fún wa mọ́. ẹ má máa wá sórí ìkànnì mi kẹ́ máa wàásù wèrè fún mi mọ́. ilé tá à ń bá lọ yìí pátápátá là fojú ní kùdẹ̀kùdẹ̀ là dẹ́tẹ̀. bójú bá fọ́ ẹjọ́ fọ́, bí ó bá ya ẹjọ́ ya. ìjọba tá a ṣe láti 1960 ìtawọ́lọ́wọ́ ṣẹlẹ̀ dọ́là la rí. kí wàá ní nǹkan tí ń wù yín? ó ń wù yín báwọn bí baba ṣe ń fi lọ́mọ rẹ̀ lọ́wọ́ láàrin ara yín tẹ̀ ń pín láàrin ara yín pẹ̀lú àwọn ọmọ yín. n tó wù yín nù, n tó wù ẹ̀yìn tí yín nìyẹn. tí baba ó mu tí ó gbé lọ́mọ lọ́wọ́, ọmọ ó mu yóò fi lé àna rẹ̀ lọ́wọ́. àwọn àyókù wa dàbí dèdèrìn. kò sẹ́tọ̀ kankan, kò sẹ́tọ̀. láti 1960 rí náà 24 hours tán lórílẹ̀‐èdè ẹnìkan ń gbèrè constitution. lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Taraba lánàá, Taraba state níbí báyìí, ẹ lọ wo tó ṣẹlẹ̀ mẹ́. ìjọba Nàìjíríà wá di olè gbé olè ń gbà, olè gbé olè gbà, olè gbé olè gbà, tó lè kan bá kú omi olè kan tún gbà lọ́wọ́ rẹ̀. ṣé n táwọn ọmọ ṣe nu Yorùbá nílàkà ìkọjá gbogbo lẹ́vù yẹn. ẹ̀ ń tòmẹ́ǹtì brain wa, ẹ̀ ń yọ ọpọlọ wa lẹ́nu. já arínú rò bó ṣe ká rò. ṣé normal human being ló wà Nàìjíríà ní ẹ wo tí wọ́n attribute mọ́ citizen Nàìjíríà all over the world. ẹ wo ojú tó fi ń wò wá lẹ́nu ìwẹ̀ tá a bá dé, despite pé Yorùbá ṣe ń fakọyọnu ayé. ẹ lọ wo ipò tí wọ́n ń tò ìran orílẹ̀-èdè yìí, tó ń tò ẹ̀yà yìí mọ́, ẹ̀yà Nàìjíríà. ó sì wù yín ẹ̀yáwó owó tán kẹlẹ́. bẹ́ẹ̀ yáwó náà àwọn kan tó ń kó wọ́n tó lọ fẹ́ra rẹ̀ padà sí ìlú òyìnbó tẹ́ ti yáwó. ṣé normal human being làwọn yẹn? ordinary hospital ẹ̀ rí ṣe, ordinary hospital ẹ̀ rí hospital tó standard ṣe lórí sọ́ọ̀lì Nàìjíríà. ẹ̀ wá ń sọ fún wa pé constitution kan ò tí ì bá kí referendum. ṣé n tó yẹ kó máa jáde lẹ́nu ọmọ Yorùbá nu ẹni tó rí rẹ pé? ṣé ká wá continue ká máa wọ àwọn wèrè níran ni? ká máa wọ àwọn wèrè yìí, ká máa wò wọ́n ran, ká máa bàjẹ́ lọ lójoojúmọ́, káwa náà dẹ́ máa sọ pé yóò dájọ́ kan. gbogbo ẹni tí bá ti ń fẹ́ kí Nàìjíríà continue báyìí, tí ń ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní Sunday Igboho ṣẹlẹ̀ ńlé rẹ̀. gbogbo ẹni tó bá ti fẹ́ kí Nàìjíríà ó máa continue báyìí, kí Yorùbá continue pẹ̀lú Nàìjíríà báyìí, ní tó ṣẹlẹ̀ sí Ọ̀jájúní yóò ṣẹlẹ̀ sí ìran rẹ̀ kó lè mọ̀ lọ́rùn. gbogbo ẹ̀dá tó bá ti jíǹjì ayé rẹ̀ sẹ́ tó ní bó ṣe ṣẹlẹ̀ bí ṣe ń rí kí Yorùbá tó kó tẹ̀ wájú pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ohun tó ṣẹlẹ̀ sáwọn ọba Èkìtì ó ṣẹlẹ̀ nínú ìran rẹ̀ kó lè mọ bí ṣe máa rí, kó lè mọ bí ṣe máa rí. ẹ wo ilẹ̀ Haúsá tẹ̀ ń wò yẹn ní Taraba state, àwọn ọlọ́pàá wọ́n lé àwọn ajínigbé wọgbó, ọwọ́ wọn wá tẹ àwọn ajínigbé. wọ́n wá ń kó àwọn ajínigbé bọ̀ ń ta pẹ̀lú mọ́tò Black Maria wọn. mo ti sọ̀rọ̀ ẹ ní 4 years ago, mo ní ẹ tú ọlọ́pàá Nàìjíríà lẹ̀ pẹ̀lú DSS tẹ́ ẹ̀ fi ń terrorize olóyè Sunday Igboho. kí ló dé tẹ́ ẹ̀ kó DSS wọgbó kó máa lé àwọn ajínigbé àwọn Boko Haram kiri, tẹ́ ń kó wọn tẹ́ fi terrorize àwọn èèyàn? kí ló tẹ́ ẹ̀ lò wọ́n fún Boko Haram? tẹ́ ẹ̀ lò Nigeria Army? ẹ ti lò Nigeria Army kò sí result, use another method. bọ́tí torí pé àwọn nǹkan rí jẹ́ mbẹ́, ṣé irú ìlú tẹ́ fẹ́ ká máa lò lọ nìyẹn? a dẹ̀ ń pariwo fún yín, ẹ̀ ń rò pé ẹ̀ rò pé gbọ́n ju gbogbo èèyàn lọ. tá a bá ń yá yín lọ́pọlọ, ẹ̀yin ò lè gbọ́n tó gbogbo àwa yòókù. ọgbọ́n tẹ́ ẹ gbọ́n ni pé ń rówó wá jí lénìí ní jẹ́ kẹ́ gbọ́n jù á lọ. ẹ̀ ń rí owó wá jí ló jẹ́ ẹgbọ́n ẹ̀yin lórí òmùgọ̀ ayé. nígbà tí ẹ kó sọ́jà wọgbó kó lọ mú Boko Haram, tí sọ́jà tá a dá sọ́jà máa dá Boko Haram mọ̀mọ́. ẹ lo ọlọ́pàá, ẹ
pẹ̀lú àwọn DSS ìbò tó wà lọ́wọ́ DSS sọ́jà Nàìjíríà ò ní kí wọ́n lè ń dààmú ara yín fún èyí wọ́n fi DSS ẹ fi ń ṣọ́ra yín ẹ fi ń tọrọ lẹ́sẹ̀ tó bá jọ́ ta yín ẹ wá kó sọ́jà tí ò ní nǹkan kan tí ń ṣe ẹ kó wọgbó wọn pa sọ́jà lójoojúmọ́ ẹ kó panla mẹ́rin ẹ kó fún akínwó jẹ fóṣù kan ṣé gbèsè ayé nìyẹn ẹ kó DSS síbẹ̀ àtọlọ́pàá kẹ wá wò bóyá ṣírí ìrìn àjò yẹn ò ní tú ṣùgbọ́n ẹ fẹ́ ká ṣírí ó tú ẹ mọ̀ pé sọ́jà ò sí ní wọn gúdù ní investigation ju kan yìnbọn lọ ẹ̀kún sójú ogun ẹni wọ́n ń pa àwọn ọmọ ọlọ́mọ lójoojúmọ́ ẹ̀gbọ́n àwọn tó lè carry out investigation ẹ fi wọ́n lẹ̀ tó bá jẹ́ Amẹ́ríkà ní FBI wọn kò lọ ẹ ní tí rí àmì wọn lójú ogun pẹ̀lú ọmọ ìlú wọn náà ọkọ̀ ti FBI lẹ̀ kẹ wá wúṣẹ́ tẹ́ FBI máa ṣe ṣùgbọ́n yìí ẹ rò pé ẹgbọ́n ju gbogbo wa lọ torí pé ìrówó wa jí àwọn àwọ́rì à ń wòye níran tó ra àmọ̀ pé njọ́ka túbọ̀ tán òde àwa ọ̀dẹ̀ wa gọ̀ káṣọ wa kọ́gi ká má lè fàyọ níjẹ́ káwa ọmọ kílẹ̀ mọ̀ pé ẹ̀ fáwa náà ní ẹja máa bá ti wà lọ àṣẹ mọ́ kẹ́tọ́ pé ẹ̀fẹ̀ mi gbogbo èèyàn ṣòfò tán ẹja ọmọ bá ti wà lọ ẹja ọmọ bá ti wà lọ n tó mú wa máa pariwo nu kì í ṣe pé bóyá àgọ̀ kẹ́nìkan wa máa wàásù wèrè fún mi lọ́ndà kọ́mẹ́ǹtì mi àwọn sọ́jà wa lọ pàdé àwọn tó lọ kó àwọn ọlọ́pàá tí wọ́n lọ rescue àwọn èèyàn lọ́wọ́ bọ́ àwọn ajínigbé àwọn sọ́jà bá wọgbó náà bá ká àwọn ọlọ́pàá bí sọ́jà ṣe pa ọlọ́pàá mẹ́ta nínú àwọn ọlọ́pàá tó lọ rescue àwọn kìnnìún bí àwọn ajínigbé ṣe fẹ́rẹ́gì náà bá sá lọ mọ́ wọn lọ́wọ́ màá fi fọ́nrán yẹn hàn nínú fídíò yìí níṣẹ́ tí Peter ṣe ẹ̀rì ibi tí wọ́n fẹ́ ibi tí Jimoh tó kéde ìtí ní dìfẹ́ǹdì nú ó ẹ̀rì sìn kọ́lọ́ọ̀bá láàánú kó sọ wa lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa tí wọn ò nígbàgbọ́ nínú ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà àfi kó máa dàrú báyìí ni wọ́n fẹ́ ibẹ̀ làwọn ti ń jẹ Ọlọ́run ọba ó sọ wa yóò yà wá yà wọn o gbogbo ọ̀nà lọ́lọ́wọ́ gbàjà ìran Yorùbá pẹ̀lú àwọn amọ̀kùnmẹ́kọ̀ Ọlọ́run jọ àdúrà wa gbà kò ní jù báyìí lọ lónìí ẹ bá manage ẹ bẹ́ẹ̀ bó ti mọ́nu. Police went to rescue kidnapper in Taraba. Military officers attack convoy, kill 3 officers and civilians, and then the kidnapper escaped. That is the country that we live in. Law enforcement officers were killed by military, and kidnapper managed to escape. Nigeria is not a real place.